Don't be cross-minded. Pray this way. Once you call upon the name of Jesus. Now cast out the spirit of affliction. The Lord was asked, what happened to the Israelites? The affliction is too much. They asked him, what is the reason why they have serious affliction? God said because they have no maid and slaves that are working for them. It is the budget of the church for God that you have a slave and a maid. God said because they are doing all this alone. That's why their affliction is too much. Some have been afflicted in their matrimonial house. The affliction of people are touching the issue of baby. When it comes to husband, she's up to the age of marriage. She has the husband. Some they are maltreating them to enjoy their matrimonial home. It's not profitable. The afflicted some people are studying his education. Some of you are afflicted are studying benefactor. Benefactor don't favor him. That's why the family knows that. The afflicted some people are studying their children. When she's supposed to be living the fruit of labor, she's not prospering. If you understand what I'm saying, shout aloud. Use spirit of affliction. Come out of my body. Spirit of affliction. Come out. He's shaking your body. He's shaking your body. He's shaking your body. Shake your body. Shake your body. Spirit of affliction. Come out. Repeat the prayer. Tell me why somebody is 65 years of age is not fasting because of his children. When he's supposed to be struggling and be enjoying his children. Jesus Christ. Àkókò tó yẹ kó na sẹ́lẹ̀ kó jẹun ọmọ àsìkò yìí ni wọ́n pọ́n lójú lórí ọmọ wọn ò gbà kọ́ mọ́ lọ ohun tó yẹ kó máa fi jẹun ọmọ ní fi ń bọ̀ o bí ṣe fi ń bọ̀ wọn ní tó ń bọ̀ lé wọn lórí ayé sì tún fọmọ bú wọn ọmọ rí ọba sì dìde finally ayé ó pè ọ́ lájẹ. They will call you a witch. That's how it is. Wàá máa pariwo ìwọ ìpọ́njú affliction. Akayali maru akaba. Akeya maru akabaru ama. Jade. This morning. Yakavaru ama sada yakaba. Ìpọ́njú tí ọ̀dá ìpè mọ̀. Affliction has been recognized calling. Bàbá Àjẹsà ó ti pẹ́ tẹ́yìn Ìjẹ̀ṣà. Ẹ̀yin Ìjẹ̀ṣà ti ń sẹ̀mí bọ̀ báyìí ọjọ́ pípẹ́ ni. Bàbá Àjẹsà èwo náà ni Bàbá Àjẹsà kan bẹ tí àlùjànnú owó ń yọ lẹ́nu. That the spirit of money was tormenting him. Wọ́n wá gbé wa a lọ gbàdúrà fún. We were taking them to pray for him. Ìjẹ̀ṣà people. Ọlọ́run yìí padà. May the Lord change you all. Amen. Fẹ́ẹ́rí ńgbà tá a débẹ̀ lálẹ́. When we got there in the evening. Bàbá Àjẹsà sọ pé ìkáàbọ̀. We are welcome. Wọ́n kíá. He greeted us. Láti jókòó tán. When we took a seat. Wọ́n ẹ̀bà àti ẹja. And fish. Ẹja panla. Wọ́n gé ẹ̀bà ga báyìí. Àtọ́bẹ̀ ewédú. Wọ́n wá gbé wáwájú wa. Wọ́n ló ń jẹrè. Aago mélòó lẹ bẹ̀rẹ̀ sóòrù? He asked, when are you going to start all night? I said by 10:30 láti bẹ̀rẹ̀ sóòrù láago mẹ́wàá. And we started by after 5. We finished by after. Àwọn mẹ́rin ni. We are 4 in number. Bàtà parí sóòrù. When we are through the vigil. Bàbá Àjẹsà bá fún wa ní 500 naira. Gave us 500 naira apiece. Ó ní. He said. Ìbá mi manage ẹ̀. Manage it for me. Àti manage ẹ̀. I said don't worry, manage it. Sẹ́ẹ̀rì ìpọ́njú. Affliction. Á jẹ́ kó dọ́dún ẹni tó yẹ kó sí ọ lóore.
ṣùgbọ́n kò ní jẹ́ wọn ó sí ọ But lóore we don't allow you to be favored. a máa lára èèyàn. It shows on the victim. wọ́n á rí ẹ̀sà kò léyìn ọmọ nánà ìtì. It doesn't mean that you don't have anointing. mo ti dárí jìn. I forgive you. mo rí àwọn tí ń bẹ̀bẹ̀ nú wọn tí wọ́n pọ̀ mí. Some of them are begging me online. mo wá rìn. I trek. mo láàrin lọ lé mi. I said we'll trek back home. bẹ́ẹ̀ Yes. mo ní àwọn òpógun bẹ lára mi ni wọn pé gbọ́dọ̀ rìn. Don't you know I must trek because of the battle in my life? mo rìn láti fẹ́lẹ́lẹ̀ mo rìn wálé. From Fẹ́lẹ́lẹ̀, I trek back home. wọ́n lọ́kọ̀ bọ́ lọ́kọ̀ kẹ̀. mo ní bí bàtà bá ti ń ta wọlé sí àmọ́ fẹsẹ̀ rìn lónìí. bẹ́ẹ̀ ni sà. That's how it is, sir. wọ́n láwọn mọ́tò kẹ̀. ìjẹsàrí wà. now ẹ̀sà èmi ni mo ní ogun. I was the victim of battle. mo ti sọ fún yín. I've told you. Navy town. Mo ń dáwọ́ lé ẹgbẹ́ I used to lay out èèyàn máa lọ bí omi. People be many. ọjọ́ mẹ́ta ni sọ jí tí mo 3 ṣe days Navy town. crusade. 5,000 lówó mi bẹ́ẹ̀. And my money was 5,000 naira there. kò ní kí n má lánàá It ìtì doesn't mean sẹ́. that I will not be anointed. àdó ìtì kẹ̀. ẹnìkan sàmì. ẹnì mèké gbàrúwà. ọwọ́ ìpọ́njú lára rẹ̀. ọwọ́ yẹn gbẹ́. bọ́lọ́run wá fẹ́ mú mi àṣẹjẹsà máa padà fẹ́. má sọ̀rọ̀ wá. àbí èmi ọmọ pé mo jẹ̀yàwó mi lówó. I never knew I was owing my wife money. nígbà tó di last week náà bá dé láàárọ̀ Last week he pé came owó in the tẹ morning. jẹ mí ni mo wá I béèrè. am here to ask for my money. mo lówó wo. I said which money? wọ́n lówó tí mo jẹ. She said the one mo you lè owe lò you. wọ́n ní I said, 65,000. She said it is 65,000. ta ló wà ń bẹ̀. Who was there? àwọn ọmọ kan wà ń bẹ̀ nù ilé. Some were wọ́n ní there. àwọn pé ẹ̀ẹ́dẹ̀ sanwó yẹn lónìí you o. have to pay my money kò today. sí tó lé ní kọ́wọ́ mi ó sunlẹ̀ I lónìí o. must collect my money mo today. lówó wo. I said which money are ó you ní talking máa about? jẹ́wọ́ fún yín pé. I will tell you that. ìjẹ̀sà ni mí. I am mo a lówó Christian. kí ni mo I said jẹ́. which one am I ó owing ní you? ní She said 10 years ago. ọdún mẹ́wàá sẹ́yìn. tẹ́ ẹ fẹ́ sanwó lé. You wanted to pay tí for mo us. yá yín ní And I borrowed 65,000. you 55,000 naira. Mama, ẹ wà mẹ́. You were there. 10 years ago. Ọdún mẹ́wàá sẹ́yìn. owó ilé tí mo yá yín The money you are 65,000. borrowing is mo fẹ́ 65,000. gbà báyìí. I want to collect it now. mo ní ẹ̀. I said okay. látọdún mẹ́wàá. 10 years ago. Mo ní kò sí problem. I said no problem. hòtẹ́ẹ̀ ni mo gbé ọ sí láti ọdún mẹ́wàá náà. And for the past lọ 10 years, nínú owó I lodged hòtẹ́ẹ̀ tó ń sùn lójoojúmọ́. Just remove it out of the èmi money náà I paid sọ on lé you. mi dòtẹ́ẹ̀ báyìí. Now my house is now an hotel. èló ni wọ́n ń lọ́ọ̀jì lójúmọ́. How much is a day? so now mo sọ nípa ìpọ́njú sà. I'm talking about affliction. ẹ Sir. sà bí bá ń bẹ láyé It ènìyàn. sounds like èyàn ò débi ire wà. before you get to where your goodness is. máa lọ máa gbàdúrà fún àwọn aláṣẹ tí ń bẹ lókè. I used to pray máa for sì máa top wọ mọ́tò politicians. sọ́lẹ̀. Jesus Christ. máa dẹ̀ gbé báìbù mi sínú polybag. And I put my máa Bible dẹ̀ in gbé the sẹ́gbẹ̀ẹ́ bulletin. apá báyìí. I will fold it. wo ọ̀nà tí ìpọ́njú ń gbàjẹ́ ọ́ níyà. àjẹ́ mèké gbàrú àmà iná tú ọ́ lẹ̀. àmàkàvàrú àmàkàvà ẹ má gbà yàwó torí mo sanwó. Don't snatch my wife. I paid her bride iye tẹ̀ rẹ̀ price. ṣáàjì mọ̀ san èsì nǹkan lọ́fẹ̀ẹ́ mọ́ọ́dún And I mẹ́rin paid the lẹ́gbàá. actual amount. ẹnáwó yín wájú sà. ìwé Naomi ó ní kí lẹ̀ ń gbèrò sí Olúwa yóò yà ṣe ìparun títí dópin ni ìpọ́njú ò ní dìde Affliction shall not rise again. lẹ́ẹ̀kejì mọ́ mo gbàdúrà akẹyẹ mẹsẹ̀dá ọwọ́ ìpọ́njú lára rẹ̀ Affliction in your body. ọwọ́ yẹn jáde yàkáàbà ìpọ́njú Affliction. ìpọ́njú Affliction. aláàfẹ́ ra sọ ọmọ àkọ́bí mi One of the owó Bibles for my ìyàwó mi first bá time. kó lọ ra sọ My wife wọ́n went wá there and kàkúlẹ̀tì pé I kókó wè fún mi oníye tí màá rí lórí If ẹ̀ she gave me the money, well, then I will make sẹ́ẹ̀tì ní ojúṣe mi nu o That is wọ́n what bá I yarí did. gbọ̀n bá sọ pé mo ní tá a ra sọ I said, who bought this olóògùn clothes? ta lọ sọ fún kó o tó rà Did you seek my consent? ó lóun ní kò fi ṣe He surprise said, I just want to make it surprise. I said, no, I'm not more interested. máa dá sọ lọ. Go Ìfẹ́ back to òmò your mother's ta house. ló bọ̀ ọ̀rà ó lè Who bí have àti you? mọ́mì mi ni He said, I went there with wọ́n my bá mother. pe mọ́mì I called her ẹ mom. mọ̀ pé pọ́njú èjèèjì olójú Don't you know, affliction make you be shy. I called her. Hello? ẹgbẹ́ ẹjọ́ wọ́n Did you follow her? lẹ́yìn lẹ kówó She fáwọn told me you are the one that gave her money. mo lé mi kọ́ mo I fọ́ said, lọ́wọ́ no, I ẹ wasn't lọ the one. fọdún owó ìrànṣọ́wọ́ tó yẹ kẹ́ fún mi kí n máa fi jẹun You're supposed to give me the money for me to be eating this meeting. lẹ́wọ́ rẹ síwájú Stretch your forward. ìpọ́njú Affliction. a máa jọ pé ọbọ̀ mi ìjà pé ọbọ̀ ń drop owó orí tébù Can make a man to be fighting with his wife that you don't ìpọ́njú jáde lára
ìpọ́njú ni mò ń sọ nípa ẹ̀. I'm talking about affliction. Àmì rẹ̀ ẹ pariwo ẹ tọ́jú àyẹ̀gbà. Repeat the prayer. Àmì ìpọ́njú lára mi. Every sign of affliction in my life. Ó rí jọ́ mo ní ọlọ́nà sùn. He did ask you to go and price yam. Ó múra ló fi ó wọ gíní white. He put ó on kú white ẹ̀gẹ́ guinea síbẹ̀. coat. He started. Àwa fẹ́ gun òkè mo fẹ́ dọ́fíìsì kan. I wanted to go to a place. Bóyá fẹ́lẹ́lẹ̀ ni Maybe àbí. the first office at Ní challenge. Challenge. Ring road. Mo wá fẹ́ gun òkè yẹn. Mo ní mo rí su tó ti jáde ní end of June. Mo ní láìdé lọ náà sùn yẹn fún mi. I told you to go and price yam for me. Ọkàn bàbá mi lókè mo ní sùn tí mo ní ọ̀nà ńkọ́. Ó ló ké mọ́ mi ní o. Ó lọ sọ pé ẹ̀kọ́ sílẹ̀ ẹ̀kọ́ sílẹ̀ ẹ̀mọ́ kò sílẹ̀ mi lọ́wọ́ náà kùtùkùtù mo fẹ́ tajà ni. I want to make sale. Wọ́n ní kí ló ló sọ fún fẹ́ èló ni sùn ni. Ó sọ báwọn. He said so. Mo ní má wọrí mo ní yóò gbọ́ ọ̀rọ̀. I will lambast her. Ó tún wo rẹ̀ wò. He checked out himself. Ó pọ́lísì bàtà o. He polished his shoe. Ẹ sá máa sọ lára sà. Àwa ń sọ̀kalẹ̀ ẹ̀ bọ̀. When we were descending. À ń sọ̀kalẹ̀ ẹ̀ bọ̀. I fẹ́ sọ̀kalẹ̀ mo wá lọ bá. I want to meet the Mo woman. ní ẹ̀yin mo ní wọ́n wá kán wá náà iṣu. I told someone to come and price for yam and you Ó ní màpẹ́ yìí lẹ ní ìdí ẹ̀. She said, I never knew you were the one you need of it. Mo lè lò ní oníyẹ báyìí ni. Mo ní ẹ̀kọ́ mẹ́ta wá. Ẹ pariwo sà. Olúwa pa iná ìpọ́njú lára mi. God will point the fire of affliction in my life. The fire of affliction. Kí ni mo yọ pa? Point the fire of affliction in my life. Ìpọ́njú lára mi. Point the fire of affliction. Má gbàgbé o, ìpọ́njú yàtọ̀ sí òsì o. Affliction is not from poverty. Ẹ̀yẹ kẹ́pàrúà. Àdàyà máa sá àdàyà. Ó jáde! 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 Repeat the prayer. Ìpọ́njú. Affliction. Ó yàtọ̀ sí òsì o. The fire of poverty. Àìsàn. Sickness. Ìpọ́njú ni o. Is an affliction. Ọmọ tó mú bàbá tó bí tó mú ọmọ rẹ̀ lọ sọ́dọ̀ Jésù yẹn. Ó ní ọmọ mi yìí ni ẹ̀mí èṣù ń pọ́n lójú. That the spirit of them is afflicting this child of Àìsàn ni man. yes sir. That's sickness. Àìní ìpọ́njú ni. If you like salt, is affliction. Ìkórira Hatred ìpọ́njú is ni. affliction. Ìjákulẹ̀ Disappointment ìpọ́njú ni. is affliction. Àṣetì Abandonment is ó affliction. yàtọ̀ It differs. ó yàtọ̀ sí It òsì. differs from poverty. Tẹlomi lówó lọ́sùgbọ́n Some ayé are pọ̀ rich, lójú. but they are still afflicting Wọ́n him. àjẹ́ ó lálàáfíà lò. Ìyá ló bí ọmọ ṣùgbọ́n ayé ọ̀dọ́ gbádùn ọmọ. Jesus Christ. Ọmọ náà fi ń pọ̀ lójú They are tiẹ̀. using his church to Ọ̀nà afflict tí a him. ń gbà pàkàlùkù wo mi sà máa ń lọ ṣe sọjí lẹ́kọ̀ọ́. I went to Lagos for crusade. Ọmọ sọ́ọ̀lẹ̀ tó dẹ́kọ̀ọ́ láti bí. Jesus Christ. Èwo Jesus Christ. Ilé márùn-ún ni part 1. Yes, sir. Lọ́gbọ́. Yes, sir. Mú Fúlàní wọn àbíbo ni ilé tí ń bẹ ní skul yẹn. Ibi ọ̀nà kejì nìyẹn. Ibi sẹ̀mí ibi after ọ̀rẹ́ méjì yẹn. Níbi ayé kalẹ̀ ọ̀nà kẹta nù. After Ọlọ́run sógo níbi ìsẹ̀mí ń bí ọ́. Jésù. Ọ̀nà kẹrin. Bóòlù ṣe mọ̀ kó wí dádì. Gbogbo ibi tí mo ti máa wọ sọ́ọ́lẹ̀ nù. Yay! Mo ṣe máa ń wọ̀ nù. In the name of But Jesus. one Lord after Muslim nísàlẹ̀ ọ̀nà part 4 nù. So tí n bá ti wá kó ń bẹ̀ wọ́n. After Asan yóò lọ́hùn. Níbi orí bíríìjì lọ́hùn. Ọ̀nà kẹfà nìyẹn. So níbi toll gate final gate nu. Tẹ wá láwọn tá a jọ jáde ńlẹ̀ láago méje tá a jọ ń lu Èkó. Wọ́n ti dẹ́kọ̀. Èmi sì ń rìn kì í títì. Mo sá ń wá mọ́tò 250 tí ó gbé mi dẹ́kọ̀. Màá wá rìn. Ọwọ́ àlẹ́ jẹ́ aago mẹ́rin ìrọ̀lẹ́ màá tó rí mọ́tò wọ̀. Wo mi sà ìpọ́njú sà. Affliction, sir. Ó jáde lára. In the name of Jesus. Sọ́ọ̀mọ̀ pé Yes, sir. ẹni tí ń lo Àbújá. He that is going to Abuja. Bíríìjì airport yìí ni. Yes. Sọ́ọ̀lẹ̀ number 1.
Sọlẹ̀ number 2 bí ìsàlẹ̀ Yanagbala. Sọlẹ̀ number 3 bí tógèètì yẹn. Sọlẹ̀ number 4 níbi ẹ̀yìn ẹgbẹ́ dá lọ́nlọ́n. Sọlẹ̀ ma tó bá ti wá dago méjìlá tó rí mbẹ́ máa lọ Yànàfẹ̀. Ó kọ́ ọ̀fẹ́. Bàbá wa dé Yànàfẹ̀ tó dago mẹ́ta tó rí máa lọ Àkúrẹ́ bí Àkúrẹ́ parí sí lọ́hùn. Bọ́bí ilẹ̀ bẹ́ẹ̀ wá súnmọ́ ọba Àkúrẹ́ wọ́n mọ́ tó ọ̀wọ̀ kó rìn sálẹ̀ bí ọ̀nà ti yà. Ibi ó ti wọ̀n pé kí ló dé mọ́ ọmọ gbogbo ẹ̀ ní. Mo gbàdúrà. I pray. Ta ló sàmì. Ó ti ń jẹ́ ìpọ́njú. Affliction. Ó jẹ́ kò sí tọ́ ọ̀là kọjá tẹ̀mí ọ̀là kọjá rí. Mo máa ti mo bí máa wẹ̀ lómi tí máa máa rẹ́ mi. Pé tọ́ ọ̀là kọjá mo là kọjá rí. Tó kò sí kankan tó lé tí kì í rọ̀. Bẹ́ẹ̀ni ṣùgbọ́n níta kọ̀ọ̀kan sálẹ̀ ṣùgbọ́n. Wá wá rí bí gíríjọ sẹ̀lẹ̀ lẹ́ẹ̀kejì wọ́n bá ń bọ̀ láti Àbújá. Ẹlẹ́ẹ̀kẹta gbágbá ládá. Bọ́ bá ti wá dúró dọ̀sán gbágbá tó rí máa bọ̀ sí Àbàjì. Bọ́ bá ti wá rí Àbàjì máa bọ̀ sí Lọ́kọjà. Tó ibi tó ti wọ̀ nìyẹn. Kékeré tó máa júwe lọ ni. Bọ́ bá fẹ́ gbọ́nà lọ́rin lọ. Mo gbàdúrà. Mo mẹ́sà. Mo ń sọ nípa. Ẹ̀dẹ̀yẹ kẹfà. Ayé mẹ́sẹ́ẹ̀lì. Ìpọ́njú jáde lára. Ebi mọ́tò tí mo wọ̀ ń sọ́ọ̀lẹ̀ ni mo padà ń búyàn. Hallelujah. Ní mo rà búyàn pé mo bọ̀. Ẹ gbé owó yín sókè sá. Raise up your hands, sir. Ẹ pariwo Jésù. Shout aloud in the name of Jesus. Paná ìpọ́njú lára mi. Quench the fire of affliction in my body. Quench the fire of affliction in my body. In the name of Jesus. Akada ya imaru akabu. Quench the fire. Anamaru eke ya masala. Paná ìpọ́njú lára Quench the fire of affliction in my body. Baba. My father. Paná ìpọ́njú. Quench the fire of affliction. Paná ìpọ́njú.